Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù ìyá ọkọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé ìwòyí níbikíbi tí ẹ bá ti ń wò wá nílé lóko. Fíìmù ìyá ọkọ la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lénìí. Mo lérò pé gbogbo yín ti wo fíìmù ìyá ọkọ. Fún àwọn tí ò bá yìí ti wò ó, ẹ gbìyànjú láti lọ wò ó. Yorùbá Plus ló ń ṣò rẹ̀ lórí YouTube, ẹ gbìyànjú láti lọ wò ó. Fún àwọn tó ti wò ó, ẹ ṣáà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú fíìmù náà. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù ìyá ọkọ? Ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí fíìmù náà. Ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé ìwòyí níbikíbi tí ẹ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ rè. Ẹ má jà o.